Haruna Ìṣọ̀lá Bello egungun jọ bí bàbá ń Gani àgbà Ìjẹ̀bú-Igbó ni wọ́n ti bí wọn ṣùgbọ́n ni wọ́n kọjá Ìjẹ̀bú-Igbó ó kọjá ìpínlẹ̀ Ògùn ó kọjá ìpínlẹ̀ Ọ̀ṣun lóyìíká ó kọjá Nàìjíríà wọ́n gba oyè ẹ̀mọ́ ẹ̀rọ́dún 1979 lọ́wọ́ bàbá Ṣàgàrí wọ́n lọ d'Amẹ́ríkà wọ́n ṣe àbọ̀dé London bẹ́ẹ̀ ẹ rí i pé wọ́n ti gbé ànábì kan tó kọjá kọ́ńtínẹ̀ǹtì ẹ̀ Alhaji Haruna Ìṣọ̀lá kí àwọn ẹgbẹ́ wọ́n ti kí ẹgbẹ́ nìbàdàn wọ́n kí ẹgbẹ́ lọ́ṣogbo ẹgbẹ́ òròkì social club ní ìlú Òṣogbo. Òròkì social club ní ìlú Òṣogbo. látijọ́ orin ògidì wà orin eréfèé wà láyé ìsìn orin ògidì wà orin eréfèé wà ṣé ẹ rí eléyìí tí àwa ń pè ní orin àtijọ́ yẹn àwọn bàbá kan náà ti kọrin tí ayé rẹ́kọ̀dù tí ìdéǹgbà tí wọ́n náà o tí àwọn náà ṣe kéde táwọn náà jàgbà táwọn agbèsè rẹ́kọ̀dù. táwọn náà gbèsè rẹ́kọ̀dù. Yorùbá Gidi TV. ìran Yorùbá jẹ́ ìran tó fẹ́ràn láti máa sọ ọ̀rọ̀ di orin lọ́pọ̀ ìgbà kò sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ìran Yorùbá inú orin ni wọ́n ti fà á yọ abájọ tí wọ́n fi máa ń pè wọ́n ní apóhùn abájọ tí wọ́n sì máa ń tọ́ka sí èdè Yorùbá gẹ́gẹ́ bí èdè olóhùn nítorí pé gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ sí Yorùbá bí wọn ò sọ ọ́ dewì wọ́n á sọ ọ́ dìjálá tàbí kí wọ́n sọ ọ́ dorin. Ọlákúnlé Fásùgbà ló kọ mi ẹ káàbọ̀ sórí ètò inú mi tún ti kún mo fẹ́ máa kọrin wì ṣé n kéwì lónìí ẹ méje n kéwì akéwì mbẹlẹgbẹ mi àwọn tí wọ́n jẹ́ àgbà kéwì ní mbẹlẹgbẹ mi ẹ káàbọ̀ sórí ètò sá. mo kí gbogbo ojú tó láǹfààní àti máa wò mí lọ́wọ́lọ́wọ́ àtàwọn tó tún máa wò wá lẹ́yìn wípé a kú dédé àkókò yìí o àjíǹde ara wa yóò máa jẹ́ ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ àṣà wa kò sì ní parun Adétóyè Adéṣọlá gba àkínilẹ̀ Yorùbá ló kọ tèmi náà. ẹ ṣeun púpọ̀ mo láyọ̀ láti ní ẹlẹ́gbẹ́ mi lórí ètò yìí lónìí níbi tá a ti máa sọ̀rọ̀ nípa nǹkan tó ní í ṣe pẹ̀lú ohun tí Yorùbá tí wọ́n gbé dání lára tí Yorùbá sì gbé dání òun ni èdè pípé nínú èdè pípé lórin wà bí wọ́n ṣàkíyèsí pé ẹni nífẹ̀ẹ́ sí orin kíkọ púpọ̀ bó tiẹ̀ jẹ́ pé akéwì nìyí ìdí nìyí tó fi jẹ́ pé àwọn ìbéèrè yìí ẹ̀yin náà ni ó dáa kí ẹ máa taari ẹ̀ sí torí mọ̀ pé mú wa wọnú ewì ẹ sì mú wa wọnú orin lọ. Orin kíkọ ilẹ̀ Yorùbá látijọ́ aláwọn olórin bíi àwọn bàbá wa Haruna Ìṣọ̀lá Odòláyé Àrẹ̀mú tí ń kọ àwọn ń kọ Dàdàkúàdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi gbé ewì nínú èyí tí a ti lè gbàgbé bàbá wọn Láréwájú Adépọ̀jù láíláí. Bẹ́ẹ̀ bá wo orin látijọ́ àtàwọn orin tí wọ́n ń kọ lásìkò tá a wà yìí tó jẹ́ ti Yorùbá ojú wo lẹ fi wò ó ilẹ̀ rí sọ sí i. ojú tí mo fi wò ni pé látijọ́ orin ògidì wà orin eréfèé wà láyé ìsìn orin ògidì wà orin eréfèé wà bí a ti máa ń rí àwọn nǹkan èlò bíi máṣíìnì tó jẹ́ àwọn irinṣẹ́ tàbí ayé ọjọ́ ni ojúlówó ni bẹ́ẹ̀ náà láyé ọjọ́ tá à ń sọ náà látún rí ordinary ni wọ́n ti dáadáa nígbà tí bàbá olóògbé Haruna Ìṣọ̀lá tí wọ́n kọrin kanú rẹ́kọ̀dù wọn orúkọ táìtù rẹ́kọ̀dù yẹn ni ẹgbẹ́ ọ̀rẹ́dẹgbẹ́ ní Kaduna ó dà pé táìtù ẹ̀ ó fẹ́ dàbí ọ̀rẹ́dẹgbẹ́ ní Kaduna àbí àbọ̀dé Mẹ́kà táìtù ẹ̀ máa jẹ́ ẹgbẹ́ ọ̀rẹ́dẹgbẹ́ ní Kaduna tó nínú ẹ̀ wọ́n ń kí ẹnìkan nínú ẹ̀ wọ́n ní ó ń ta super ó ń tọ́ ordinary ọ̀gá elépo mọ̀ọ́bì ní Kaduna ẹ máa ti ń gbọ́ bẹ̀rẹ̀ wọ́n á bèrè bàbá mi kí ni super kí ni ordinary bàbá mi wá rẹ́rìn wọ́n ní láyé ìgbà kan oríṣi epo petrol méjì ló wà super wà ordinary wà tó bá délé epo wọ́n á bèrè pé super ló fẹ́ super yẹn máa ń pọ́n bí ẹni pé wọ́n da gàlúrà sí ordinary máa white ń sì kò bẹ́ẹ̀ sí super mọ́ o tó ordinary ló wà tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe wà ní ayé àtijọ́ tí nǹkan eréfèé wà kì í ṣe pé kò ní dáa ṣùgbọ́n kò ní kí tó ti ojúlówó yẹn tó ó wà láyé àtijọ́ tó di orin ògidì ó wà láyé àsìkò yìí náà tó di orin ògidì ṣùgbọ́n kò pọ̀ mọ́ tó tayé àtijọ́ èyí táwọn ayé àtijọ́ kọ́lẹ̀ náà àwọn ti náà rí fáìn tí wọ́n ń dọ́gbọ́n fi tán fata fi yọ̀ sí fi nǹkan síbẹ̀ sí ó lè bá a dùn ojú òye mi ni pé ó wà láyé àtijọ́ ó wà láyé ìsìn ó wà láyé ìsìn ó wà láyé àtijọ́ ṣùgbọ́n ó kì ju àwọn lọ. Orin àtijọ́ ọ̀hún làwọn tó ń kọ orin sìn ń ṣe àmúlò ẹ̀ tí wọ́n ń pọ́n léwé fún alápẹ̀rẹ̀. ṣé ẹ rí eléyìí tí àwa ń pè ní orin àtijọ́ yẹn
àwọn bàbá kan náà ti kọrin tí ayé rẹ́kọ̀dù tí ìdè ńgbà tí wọn náà o tí àwọn náà ṣe kéde táwọn náà dàgbà táwọn agbèsè rẹ́kọ̀dù táwọn náà gbèsè rẹ́kọ̀dù ìtàn yìí ò lè sojú àwa àwọn àrọ́bá rẹ̀ kéékèèké ló sojú wa nítawọn náà wá ń pè ní orin ayé àtijọ́ yẹn tí àwọn akẹ́kọ̀ọ́ kan ní ìsìn yẹn náà táwọn ọ̀sẹ̀ náà kò sojú àwọn náà ẹgbẹ́ báyẹn sìn tó bá ní kí wọ́n wọrin tó dórin ayé àtijọ́ jù àkọ́kọ́ mú àpàlà a mú sákárà a máa mú àwúrèbe a mú dadakuada a mú bọ̀lọ̀jọ̀ àti àwọn orin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a mú orin wákà a máa fi kún gbogbo bẹ́ẹ̀ ni àwọn bàbá yìí ti ṣiṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n bá ń fi àwọn olórin wúrà àwọn ànábì àwọn tó fún orin náà kì í ṣe pèsè ni wọn mọ̀ pé wọn kì í ṣànábì gangan o wọ́n kàn fẹ́ fọ̀rọ̀ yẹn fi pọ́n wọlé àwọn ànábì kan wà nínú Al-Kùránì tó jẹ́ pé ìlú wọn nìkan la rán wọn sí àwọn kan wà tó jẹ́ wípé state la rán wọn sí a rán àwọn kan sí gbogbo country a rán àwọn kan sí continent kan African continent Europe continent Asia continent àwọn ará àwọn kan sí gbogbo ayé wọ́n mọ àwọn olórin kan kọjá ìlú wọn nìkan tó ìjẹ́ pé títí dọ̀la ọ̀sẹ̀ tí wọ́n bá dárúkọ wọn nínú wọn yóò máa dún bí agolo létí pé lágbájá máa ń dákọ̀ yẹn àwọn olórin bẹ́ẹ̀ pọ̀ lọ jàrá ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ tí mo bá sọ̀rọ̀ nípa bàbá kan tí wọ́n pè ní olóògbé Àráwàkó Àkànjí tí mo bá béèrè lọ́wọ́ èèyàn ní Ìbàdàn Lábẹ́òkúta l'Óǹdó wọ́n lè má mọ̀ wọn ṣùgbọ́n tí mo bá béèrè láti tó ń jẹ́ Òṣogbo lọ sí Kírun lọ sí Ràgbìjí lọ sí Ìrèé lọ sẹ́dẹ tí ẹni náà dẹ̀ ti dáyé títí ọdún 1990 yóò mọ bàbá tó ń pè ní Àráwàkó Àkànjí àgbà olórin wákà ni wọ́n tí wọ́n ṣe rẹ́kọ́ọ̀dù wọn lé ní 12 tá a bá dórí Google Alibaba kò dájú ẹ jẹ́ kí n kọ́ lórí wọn kan fún wọn. ọkọ̀ bí ẹ̀ka gbọ́. wọ́n ní nígbà tí mo wà ní kékeré ilé ìwé mo kọ́ lọ nígbà tí mo dé ìwé 5 ẹlẹ́rìí ọ̀rọ̀ bú ṣe ọpẹ́lọpẹ́ bùrọ̀dá mi Abídèmí Àyẹ̀mú Babalá méjì ló bá mú mi lọ́wọ́ mo lòdì Ìkirè tí à ń sọ ọ̀rọ̀ yìí ni mo ti kàwé 6 pẹ̀lú sáà tirẹ̀ ká mọ̀ fọ̀ ọ̀rọ̀ gun mo padà wálé o ṣùgbọ́n mo léyìí ìmọ̀ tó mi ló bá tún di iṣẹ́ rẹ́lé wọ́n ń kọrin yẹn lọ nígbà tó padé nìkan wọ́n láwọn tó di àgbẹ̀ wọ́n wá ní mo ní mo bá múrin mágbẹ̀ ó ní báwọn ṣe máa múrin mágbẹ̀ yìí o àwọn ò gbàgbé orin mo wá ń fowó wákà àkọlé mo wá ń fowó wákà fẹ́ bìnrin ẹ̀yìn òrìṣẹ́ olúwa àbẹ́ orí ará mi ẹ fi wákà yìí ṣe ń rere a fi wákà yìí ṣe rere wọ́n máa lu àwọn àkúbà àwọn àgídìgbò ṣẹ̀kẹ̀rẹ̀ lẹ́pẹ́ tẹ́ bá ń gbọ́ àwọn àlùjọ yẹn wọ́n rán wọn sí àwọn àdúgbò wọn nìkan kì í ṣe pé wọ́n gbìyànjú ibi tó dún là mọ́ àti ibi tí agbára àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn wọn náà gbédé ni wọ́n dé yẹn ẹ wá já ń bàbá olóògbé Haruna Ìṣọ̀lá Bello egungun jọ bí bàbá ń Gani àgbà Ìjẹ̀bú-Igbó ni wọ́n ti bí wọn ṣùgbọ́n ni wọ́n kọjá Ìjẹ̀bú-Igbó ó kọjá ìpínlẹ̀ Ògùn ó kọjá ìpínlẹ̀ Ọ̀ṣun ó lóyìíká kọjá Nàìjíríà wọ́n gba oyè ẹ̀mọ́ ẹ̀rọ́dún 1979 lọ́wọ́ bàbá Ṣàgàrí wọ́n lọ ọdún Amẹ́ríkà wọ́n ṣe àbọ̀dé London ẹ rí i pé wọ́n ti di ànábì kan tó kọjá kọ́ńtínẹ́ǹtì ẹ̀ Alhaji Haruna Ìṣọ̀lá kí àwọn ẹgbẹ́ wọ́n ti kí ẹgbẹ́ nìbàdàn wọ́n kí ẹgbẹ́ lọ́ṣogbo ẹgbẹ́ Òròkè social club ní ìlú Òṣogbo ẹgbẹ́ Ọmọwùmí nílùú Ìlọrin ẹgbẹ́ Ọ̀rẹ́dẹgbẹ́ ní Kaduna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn bàbá yẹn náà wọ́n kọrin wọ́n sì lògbà wọ́n sì kọjá tẹ́rítírì ibi tí a dá wọn sí bó ti ẹ̀dẹ́gbẹ́ gbogbo táwọn bàbá yẹn dé àwọn Alhaji Dr. Spáyìndé Barrister wọ́n kọjá abẹ omílẹ̀ àti yọ́nà làmà kà wọ́n kún wọ́n sì jẹ́ ọmọ fáwọn bàbá Haruna Ìṣọ̀lá torí Barrister sọ nínú orin wọn wípé mo wá gbé fújì débi tẹ́nìkan kan ìgbédé rí o ọba fi wà mí Kẹ́mi Àyìndé níbi tí wọ́n láwọn gbé fújì dé yẹn onífújì ẹ̀kọ́ tí ìgbédé bẹ́ẹ̀ tì náà wọ́n dárúkọ àwọn ìlú yẹn wọ́n rẹ̀ ń tẹ̀lé àwọn olórí fújì tó ń kọrin náà lọ Amẹ́ríkà tẹ̀ ẹnìmí tó kàn lọ kọ́ńtì mẹ́ta ní kẹ́ni wọn lóòótọ́ European tour so wọ́n àti ìgbédé ẹ̀ tó wà ń gbọ́ gbogbo láìpẹ́ wọ́n ṣe láìpẹ́ wọn olórin àtijọ́ ni wọ́n á mú jùjú á mú afro á mú sakara so láyé ìsìn ọ̀lẹ́ ti wá dé bá àwọn olórin tó wà
torí n tá a gbọ́ ni pé táwọn bàbá Arúnọ̀ṣọ́lá bá fẹ́ lọ sóde orin wọ́n ti béèrè pé kí lẹ pè wá fún a fẹ́ sòkú ìyá àgbà ni kí lorúkọ ìyá náà Rálíàtù Àbíkẹ́ ọmọlẹ́wà ayé Ògúnbíyì lókè Àdó nìbàdàn nígbà ayé wọn obìnrin máa ń tà àwọn ènìyàn àdínà mọ́sálásí bíi báyìí wọ́n á ti kọ́ gbogbo ẹ̀ lẹ̀ àwọn ẹ̀ ti mọ̀ wípé wọ́n á gbé fáwọn ní January wọ́n dẹ̀ fẹ́ ṣeré yẹn ní March wọ́n á tún béèrè ikú tó pa mọ̀mọ́. wọ́n á tún béèrè wọ́n á wá bẹ̀rẹ̀ rìhásà ọwọ́ ta ló kú sí. wọ́n á wá bẹ̀rẹ̀ rìhásà débi pé nígbà kan bá dé ojú agbo yẹn tán bá ń kọrin yẹn fún bí wákàtí kan àbọ̀ wọ́n hàn ní tí ìkìyàn kankan ìyá ẹ̀ ni wọ́n máa kì lọ sílé ìyá ẹ̀ lọ sílé bàbá ẹ̀ lọ sílé ọkọ ẹ̀ orúkọ ọmọ ẹ̀ gbogbo bó jẹ́ pọ́ńsì everything wọ́n ti kọ́ débi pé ní ọmọ náà bí wọ́n bàbá ẹ̀ dákun tí ẹ bá fẹ́ ṣe rẹ́kọ̀dù fẹ́ kékeré ìwọ̀n ní ẹ̀ o. bíi ti bàbá Arúnọ̀ṣọ́lá ó dàbí pé àwọn náà na kọrin tán ni ó ń tèkó lọ sí Ìbàdàn nínú Orùkúsá club ni ó wá jẹ́ ṣáìtú rẹ̀ wọ́n ní Dáúdà ọkọ̀ Òsámọ́ ó ń tèkó lọ sí Ìbàdàn nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ó kọjá Olórokù sí Ajégúnlẹ̀ ìjàmbá ṣẹlẹ̀ ọmọ ogun ìwádẹ̀ ni à ń fẹ̀kún gbé. So wọ́n jẹ́ kó yé wa pé accident ni ẹni yẹn o wọ́n lè jẹ́ kó yé wa pé gbajúmọ̀ ní o tó jẹ́ náwó kan tẹ́yà bá gbọ́ bí kíní yẹn ṣe bó ṣe lọ. So lẹ́yìn yẹn wọ́n wà tó kọrin arò kí tó tí àwọn àgbàlagbà sọ pé wọ́n fẹ́ kọrin arò orin téèyàn ó gbọ́ torí àwọn tẹ́nì yẹn fi sáyé máa wú. ṣé fún alápẹ̀rẹ̀. mo lè má lè mọ fọ́ìsì wọn bí wọ́n ṣe lo fọ́ìsì wọn yẹn bọ̀ mo sábà pé orin yẹn wọ́n máa fà á ni ìgbé ẹ̀ náà dẹ̀ wọ́n ní fi àlùjọ síbẹ̀. wọ́n ní fi àlùjọ síbẹ̀. orin ìdárò ni. nǹkan ìdárò ni pé a gbọ́dọ̀ kẹ́dùn ẹni tó lọ ẹ gbọ́dọ̀ máa kí ẹ bó ti wù kí ìyá ẹnìkan dàgbà tó bá pé wá ìyá mi lọ bàbá mi lọ so kì í ṣe téèyàn mọ̀ iyọ̀ so béèyàn bá tiẹ̀ wáyé kọ̀ọ̀kan dárò ẹni yẹn lọ so àwọn bàbá yẹn máa fi hàn wọ́n á kì í délé wọ́n á kí oríkì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ oríkì lé wọn mọ́ inú rẹ́kọ̀dù tí wọ́n fi kí àwọn bàbá wọn ni wọ́n ti ń yọ. tàbá wá ní ká wò ó sá pé ìdàgbàsókè tó yẹ ló bá orin ilẹ̀ Yorùbá àbí àwọn òbí kan wà tó kù sí torí mo gbìyànjú láti ìwọ̀nba ìrìn kékeré tí mo rìn lọ sí orílẹ̀-èdè kan nílẹ̀ Áfíríkà wábì náà ní Rwanda àwọn tá a jọ lọ́wọ́ ní já lọ sí kílọ̀bù àwọn àjọdé kílọ̀bù níbi wọ́n ti ń ṣe fàájì ohun tí mo ṣàkíyèsí ni pé àwọn òyìnbó aláwọ̀ funfun ń bẹ́ẹ̀ àwọn chinko ń bẹ́ẹ̀ àtàwọn ìyàmì tí wọ́n jẹ́ ará Áfíríkà gbogbo wọn pátá orin Nàìjíríà ni wọ́n ń kọ àwọn orin Nàìjíríà tí wọ́n tún wá ń kọ yìí gbogbo àwọn tó kọrin náà rí dájú pé àwọn fi Yorùbá sínú orin wọn kódà wọ́n pílé orin títí wọ́n pílé la wàhálà bó ti jẹ́ pé yẹn ọ̀pẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n wọ́n pílé rẹ̀ náà ń bẹ̀ wọ́n ṣàkíyèsí àwọn òyìnbó yẹn pé ṣe ni wọ́n ń kọrin ìbí ìgbà pé orin wọn ni ìyẹn ló jẹ́ kẹ́mi wò lójú òní ni pé ó jọ pé ìdàgbàsókè ńlá bá orin ilẹ̀ Yorùbá àmọ́ o àdàlù làwọn èèyàn wọ̀nyí ń kọ kí ni ìwòye yín. ìdàgbàsókè bá orin nílẹ̀ Yorùbá káàkiri gbogbo tí Yorùbá wà ìfàsẹ́yìn ìbá láwọn apá abìkan ìfàsẹ́yìn ibẹ̀ ni wípé àwọn àsọtọ́ àti àkọtọ́ ọ̀rọ̀ ó ti sọnù ní ọ̀pọ̀lọpọ̀ orin tí ẹ mọ̀ pa sọ nínú àwọn episode tá a ṣe lórí Yorùbá Gidi tá a sọ nípa àwọn àtúnṣe sáwọn ọ̀rọ̀ kan ìdàgbàsókè àìgbọ́ ìjìnlẹ̀ Yorùbá ó fẹ́ jẹ́ kí ó mẹ́hẹ ṣùgbọ́n nílùú afọ́jú olójú kan lọ́ba wọn o ẹ̀fọ́ lójú náà ìjẹba nípìnlẹ̀ ojú o nítorí pé wọn ò rí nǹkan míì gbọ́ tí wọ́n fẹ́ gbọ́ yẹn náà ni wọ́n ń gbọ́ gbogbo tí wọ́n ń gbọ́ yẹn wọn ò ní fọkàn sáwọn àṣẹ torí pé àwọn bàbá tá a kọ́ dárúkọ yẹn ti ṣe àtúnṣe yẹn sílẹ̀ so ìyẹn ni wọ́n fi kíní yẹn rọ̀ sí ní ara tẹ́ bá wọ àwọn tí wọ́n jẹ́ àwọn professional DJ nísìn wọ́n mix orin Alhaji Arúnọ̀ṣọ́lá bẹ́ẹ̀ni tẹ́ bá lọ wo orin wọn Sóyòyò torí pé ọ̀pọ̀lọpọ̀ máa rò wípé Sóyòyò yẹn o wọ́n máa rò pé Músílù Arúnọ̀ṣọ́lá ló kọ́kọ́ kọ irọ́ o orin bàbá Arúnọ̀ṣọ́lá gangan ni àwọn nǹkan kéékèèké ni wọ́n kàn yọ kúrò níbẹ̀ ibi tí a sọ pé bóbìnrin bá dára bí ò ní wà
mo bá gba kọ́bọ̀ kan àbọ̀ mi ò lè fẹ́. Bóbìnrin bá níwà tútù tó tún rẹwà mo lè fi 1000 fẹ́. Bọ̀dá change ẹ̀ sí mo lè fi 1 million fẹ́. 1 million náà ti ń kéré lọ báyìí. Bẹ́ẹ̀ ni o ọ̀ká nǹkan kan mọ́ o. Nígbà tí bàbá olóògbé Alhaji Abdulwahid Gani-Gilani Ọmọwúrà tí wọ́n kọrin pé Dánfó tó mówó wálé tó tún gbà yìí ní mo sọ àwọn ọlọ́tẹ̀ tó kù la ò mọ̀ ó dára ní mọ́tò ká mọ́ firọ́ sí ẹ má bá àwọn sọ̀sọ́kúsọ many people tí wọ́n já láyé ọ̀pọ̀ ni mo mọ̀ tí wọ́n ń gbọ́dá mọ́tò tí wọ́n rà bí 20 àpò ẹgbẹ́ láì sìn tó tọ́ bá sọ pé 20 àpò nílẹ̀ Yorùbá ẹni yóò sọ wípé bóyá ní 20,000 àpò ìgbà lọ́nà ogún. àpò kan ní 200 naira o 200 naira lọ́nà ogún ni wọ́n ń sọ o that is 2,000 naira. a ní mọ́tò tí wọ́n rà bí 20 àpò ọ̀rẹ́ mi má bàyàn pé wọ́n ní Dánfó mo sọ bàbá tó bí yẹn sọ fún pé kò rárú ẹ̀ àbí wọn kì í ṣe rere lágbólé yẹn wí ń gbọ́. So nígbà tí Abbas Akande Obesere máa gbé kalẹ̀ Abbas Akande kò sọ wípé níbi tó ti dé bí 20 àpò lọ́kàn change sí pé mọ́tò tí wọ́n rà láì mọye àpò ọ̀rẹ́ mi má bàyàn pé wọ́n ní Dánfó mo sọ nígbà táwọn parí ẹ̀ tán láyé ìgbà tí bàbá Arígbádé ń kọrin wọn kò sí tó ń jẹ́ Tòkunbọ̀ ń gbà náà tó cháchá lèèyàn máa ra mọ́tò ṣùgbọ́n Tòkunbọ̀ ti dé nígbà tó ti fi ká mọ́ lu àlòkù ìbò Obesere sọ wípé láìpẹ́ láìjìnà bábò nílò kòsò mára Dánfó Tòkunbọ̀ kan mára Dánfó Tòkunbọ̀ kan wọ́n á kó lọ́pẹ́ lọ́dọ̀ sí pé nínú rẹ́kọ̀dù yẹn bóyá rẹ́kọ̀dù wọn bóyá bí ẹlẹ́ẹ̀kẹta ní rẹ́kọ̀dù yẹn máa jẹ́ mi wọ́n ti táìtù ẹ̀ so àwọn àyípadà tó ń bà nìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin àwọn bàbá Ọ̀nàṣọ̀lá wọ́n lo omele gángan sákárà àwọn ìlú náà tó ń jẹ́ ìlú àpàlà gangan àtọ̀ sí pé orin wọn dápàlà ṣẹ̀kẹ̀rẹ̀ àgídìgbò wọ́n lo jazz wọ́n lo keyboard wọ́n lo trumpet wọ́n lo tambourine wọ́n dẹ̀ fi àlùjọ sínú rẹ́kọ̀dù rẹ̀ so ṣùgbọ́n sì àti wá jẹ́ kí àwọn ìlú òyìnbó yẹn kó máa borí ìlú tiwa débi pé tó lórí fújì mi bá lórí stage báyìí fún odidi 30 minutes ó lè jẹ́ pé trumpet kan náà máa fọn so wọ́n á ti wá gbé orin àṣà wa yẹn lọ sínú orin ẹ̀mí ẹ̀sìn débi pé olórí ìdáwà àdìjọ́ àpò máa sọ orí báyìí ni ṣìkìní yẹn máa wọ̀ lórí piano àti keyboard yẹn yóò máa wá ṣe fún so táwọn ẹ̀rọ orókè ní ìyẹn kò sí nǹkan ń bẹ̀. ọ̀rọ̀ sì lórí ilẹ̀ Yorùbá. àwọn bàbá Ọ̀nàṣọ̀lá ó jókòó wọn ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mọ́ gbọ́ àwọn ìlú pé omi èèyàn máa lọ wá láti ìsàlẹ̀ mo lábàá láti CMC ní agbo bàbá Ebenezer Obey mo rí tó bá fẹ́ bẹ̀rẹ̀ omi ní máa wá gbẹ́gbẹ́ máa tẹ̀lé àwọn ènìyàn máa sọ̀rọ̀ ẹ bá lọ wọnú rẹ́kọ̀dù Alhaji Ayinde Barrister Bari at 40 nígbà tó ṣe 40 years táwọn kan wá stop rẹ̀ wá ní ó mẹ́lẹ̀ lọ́wọ́ Súlè Àkànbí Adé o ọmọ wọn lólúyọ̀lé máa bá ẹ délé mọ́rùfù mi ìpín ọlá pẹ̀lájíwá àtà ìní ó yá wọ́n máa gbé kí ní ẹwà tóbi tó yá gbogbo látọ̀ Kọ́lá Wọlé Kazeem Kọ́lá Wọlé Kazeem ẹ̀mí ó yá ìlàwọ̀ kìnnìkan léwu àsánilé so kí ní a máa wá rí pé rìásà yẹn ń yọ nínú orin wọn bí wọ́n bá tiẹ̀ wá ṣe mistake lójú agbo kì í sábà pọ̀ ojú lásán dẹ̀ làwọn olórin yóò fi bá wọn sọ̀rọ̀ báyìí tẹ́ bá wo life bàbá Ọ̀nàṣọ̀lá nù àwọn fídíò láwàá rí mi ì rí wọn rí lójú tẹ́ bá kàn wá rẹ̀ bẹ́ẹ̀ báyìí ó ti mọ tí wọ́n ń bá wí tí ojú bá nira tó dóni wọn bá wá ń pè wọ́n á pè wọ́n pé bóyá wọ́n jọjọ sọ kankan ní rìhásà tí bàbá ò tí ì sọ débẹ̀ ojú bá nira máa pè wọ́n síbẹ̀ bàbá máa dá lóhùn pé mo ti gbọ́ ohun tí o wí ojú bá nira èyí tí mi ò di ọ̀rọ̀ díẹ̀ tó fọ́lọ́gbọ́n kò tó ká fẹmúfẹmú sọ̀rọ̀ fẹ́ni tó lóye lórí so wọ́n mọ nǹkan tí orílù yẹn ń wí torí pé wọ́n jọ ń ṣe rìhásà yẹn ni ọjọ́ ṣe rìhásà yẹn ni so mo gbọ́ lẹ́nu bàbá bẹ́ẹ̀mì Alhaji Musa Ọ̀nàṣọ̀lá mo ń ta fún wọn lórí ètò nìkan mo ń bá wọn ṣe rìhásà wọn wọ́n ní lẹ́yìn ọjọ́ tó bá jẹ́ ọjọ́ ọdún àbáwọn ń ṣe patí ní àwọn àbí bàbá travel out àbí wọ́n lọ play nìkan ní wọn ní ṣe rìhásà tí wọ́n bá ti jẹ́ àwọn Monday báyìí tó jẹun tán mú tán sinmi díẹ̀ tàbí 12 báyìí wọ́n lọ rìhásà ọ̀dà wọ́n ìrọ̀lẹ́ká tó dé bàbá máa fọ́nrán ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wípé tó lóko bá ti wà lóko tó lódò ti wà lódò títí náà ti wà ń ṣọ́ọ̀bù ẹ̀ kálábẹ̀rẹ̀ tí ń rọ nílé arọ́ àwọn náà gbọ́dọ̀ mọ ọrọ̀ orin tiwa so wọ́n wá lọ gbé orin
ìwé orin tí wọ́n kọ ní last year wọ́n lè kà yẹn bí márùn-ún èyí tó kọ ní last year 8 months wọ́n lè kà yẹn èyí tó kọ ní last month káwọn bá gbàgbé tẹ̀yìn wá. so lẹ́yìn bá gbọ́nu rẹ́kọ̀dù bàbá Olóṣọlá àjọ̀dún ọgbọ̀n ọdún ní orúkọ táìtù rẹ́kọ̀dù wáyé pé àwọn tí ò mọ̀ pé nígbà tí a bẹ̀rẹ̀ lọ́jọ́ ọjọ́ sí àwọn tí ò mọ̀ pé iṣẹ́ ọ̀la ni nínú wa níṣe ni wọ́n yẹra ìgbà yẹn náà ń po lórin lọlẹ̀ tá ń po nílùú lọlẹ̀ tó mẹ́lòmíì sá pátápátá àwa tí a dúró tá ò sá rárá ìyẹn ni pé àwọn kan sá lọ o ìgbà yẹn láti mọ̀ pé iṣẹ́ wa ni èébù dọ̀là sí wa lára 30 years anniversary tàṣírí kọjá so àwọn ẹ̀rẹ̀ wá láti Ìbàdàn látòǹdó látẹ̀bíwì àtàwọn àbáyẹ̀ ṣe wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn oníwèé ìròyìn àwọn television house radio house tẹ́ńtọ̀ fáwọn bàbá yẹn mú kinní yẹn bíi iṣẹ́ táwọn bàbá yẹn bá wá rí owó àwọn bàbá yẹn tí ẹ bá rí eléyìí tó lo Mercedes Benz nínú wọn ó ti lówó lóṣùwọ̀n lọ́wọ́ tẹ́ ẹ bá nílé yìí tó bá ra dàsún kékeré ó ti lówó Benz lọ́wọ́ ṣùgbọ́n àwọn táyé èsè tán bá ti ní owó dàsún wọ́n lọ gbà àwọn Range Rover ni so oní Range Rover padà máa lé wọn káàkiri ẹ padà wà lóògbé àsámì ló rà kìíní yìí so àwọn bàbá yẹn wọ́n invest sórí irinṣẹ́ wọn sórí ilé kátọ́mọ school ká dá sọ́wọ́ àdúgbò ká fáwọn èèyàn lóúnjẹ ká ṣe give away fáwọn èèyàn ládùúgbò so bó ṣe wá rí káàkiri ara àwọn tí wọ́n initiate irú nǹkan bẹ́ẹ̀ sí ẹ máa náwó ẹ máa tọ́jú àwọn èèyàn wọ́n máa ń ṣe so orin àwọn Áfíríkà la lórin jù àbájọ tá a fi ń tayọ jù ìyẹn la fi ń tayọ jù wọ́n lọ àwọn tó wá dé lè ṣe wọn o iṣẹ́ wọn pọ̀ ju tàwọn tí wọ́n wà ń gbà yẹn lọ torí pé àwọn tó wà ń gbà yẹn ò pọ̀ gbogbo alápàdà tó wà ń gbà náà pátá wọn ò tí ì wọ 30 nísìnyí alápàdà tó wà báyìí látàwọn tó wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ tí ò sì ṣe rẹ́kọ̀dù ẹ̀ tó jó orin kọ ẹ̀ tó fi tí ẹ̀ kún wọ́n ti lé 60. látijọ́ báwọn bàbá yìí bá kọrin bí ẹnìkan bá ṣèèṣì tanná sí orin wọn tó mú kọ ó ti rugi oyin nítorí pé wọn ò bá fa wàhálà tí ó pọ̀ àwọn gan náà sì rèé bí wọ́n bá fẹ́ kọrin olórin wọ́n á fi orúkọ ẹni tó lórin wọ́n á fi há bàbá wa wò ó lónìí wàhálà tí wọ́n máa bára wọn fà látijọ́ àti àsìkò yìí ṣáà lè sọ pé bẹ́ẹ̀ náà ló tún ṣe rí. wàhálà tí wọ́n ń bára wọn fà látijọ́ kò pọ̀ tó tàsìkò yìí ó pọ̀ tàsìkò yìí lọ ṣùgbọ́n ẹ̀sìn àìbáyàn fa wàhálà lórí olórin wọn ẹni tó yí orin kọ ni ẹ̀sìn yẹn ń bá bí ò bá tiẹ̀ bá directly ó ń bá indirectly tó ayé máa mọ̀ wípé olórin ló kọ táwọn kan ò bá mọ̀ àwọn kan á mọ̀ ó lè sápamọ́ forever láyé àtijọ́ tó bá fẹ́ kọrin tó dẹ̀ fẹ́ lo orin olórin wàá fọlọ́rin yẹn ní credit corporate ẹ̀wọ̀n wàhálà tẹ̀síkẹ́ tó kó ètò ìjọ yìí ẹ̀wọ̀n ìlú tẹ̀ ti gbéra wá bá wa ń bí ẹ̀wọ̀n iye owó tẹ̀ fi repo ẹ̀wọ̀n ibi tẹ̀ sùn lóòótọ́ tẹ̀ sùn ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣe jẹun ẹ wá pákéjì ẹ̀ tán kẹ́tọ́ ẹ́díìtì kẹ́tọ́ ṣe gbogbo ẹ̀ kẹ́nìkan wá jí mú ẹ̀mí bíbà téèyàn nínú orin bàbá Alárájọ Adépọ̀jù ó ní èèyàn tó gbé mi léwì ló bà mí nínú jẹ́ ẹni tó jí mi láṣọ kò rí nǹkan gidi gbé lọ dúkìá aṣọ kò tó táwùjẹ wọ́n mọ̀ pé àwọn ṣèrè àṣà káwọn tó rí nǹkan ìkànnì tó bá má sọ àwọn ará sọ mi àwọn tẹ̀lé fún ẹ̀lásọ yẹn fúnra wọn tó tẹ́ bá wá rí àwọn tí wọ́n jẹ́ olórin àgbà tán bá fẹ́ kọrin wọ́n tán bá tiẹ̀ tó bá pọn dandan kí wọ́n lórin olórin wọ́n á fẹ́ nìyẹn ní credit yẹn ni pé ó kárí láì fàpẹẹrẹ bàbá wọn Alárájọ Adépọ̀jù àgbà kéwì ni wọ́n wà láyé wọn tó sí láyé mọ́ sí àgbà ni wọ́n nínú rẹ́kọ̀dù wọn kan nínú ọmọ Yorùbá tàtà lórúkọ rẹ́kọ̀dù yẹn wọ́n ní ọmọ ìyá wa ewúrẹ́ wọlé àpọ́n jùrù féfé kí n làpọ́n rí jẹ tí ó kù lẹ́dẹ̀ẹ́ran orin Fálétí ni àwa là ń tú àṣírí ara wa sínú ìwé ìròyìn bàbá Adébáyọ̀ Fálétí àgbà kéwì ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ lè máa mọ̀ ẹni Fálétí a máa ṣe fíìmù àìrọ̀ o bàbá àyálàyà akéwì tán ṣe ìwé ewì tán ṣe rẹ́kọ̀dù ewì tán sọ àwọn ọ̀rọ̀ Yorùbá tó ní agbára pọ̀ bàbá náà Adébáyọ̀ Adépọ̀jù wípé ibi táwọn ń lò rí o Adébáyọ̀ Fálétí ló ní
àwọn yálò ni àwọn yálò ni orin pálítì ni. bẹ́ẹ̀ni nínú orin bàbá Ládé Adépọ̀jù kan wọ́n kọrin lọ wọ́n ní òjò tó pàlàpà ló sọ dàmógùn fẹ́wúrẹ́ orin Dàpọ̀ kò ṣeé mọ̀ ní aládìtú òwe bàbá wa kan ló ń jẹ́ Dàpọ̀ kò ṣeé mọ̀ ní àwọn náà jẹ́ akéwì wọ́n jó ní tíátà wọ́n ti kú tipẹ́ díẹ̀ nínú rẹ́kọ̀dù Adéwì Adébóyè kan wọ́n kọrin lọ wọ́n wà gbé rẹ́kọ̀dù ọ̀gá yín sí lẹ́yìn náà wọ́n máa sọ nígbà wọn bá ń tẹra wọn náà ìyàwó ọ̀lẹ́ pàtì ọ̀lẹ́ ń ṣe láàyè náà bẹ́ẹ̀ni wọ́n jẹ́ kó lọ pé ẹnìkan ti wọ́n ní wọ́n wà gbé rẹ́kọ̀dù ọ̀gá yín Láńrè Ajú Adépọ̀jù sí nínú ọ̀rọ̀ nípa ayé mi ó ní Àkànmú ti wíńdò sí pátá wẹrẹ kéré ní Ìjápọ̀ wọ́n jẹ́ ká mọ̀ pé Láńrè Adépọ̀jù Àkànmú ló lórí yìí o ẹ lọ wo yàrá square ní Barrister MFA ọlọ́run foríjì wọn nínú rẹ́kọ̀dù wọn kan wọ́n ní Ìbà Fárúnà mi Ìṣọ̀lá olórin ọba látọjọ́ tó ti pẹ́ làwọn Ìṣọ̀lá ti rere orin ló ń síwájú ọ̀tẹ̀ nìṣọ̀lá kọ́ lórí o Barrister ò tí ì dé tó fẹ́ sọ̀rọ̀ o ó kọ́kọ́ fi yẹn kí Àgbẹ̀ṣọ̀lá ń dólu orin tí mo fẹ́ kọ yìí. ẹ kọ́kọ́ wọn ká kọ́kọ́ sọ̀rọ̀ orin ńlá kan kọ́kọ́ nìyẹn náà lọ́tọ̀ náà bẹ́ẹ̀ni wọ́n sì wá sọ pé ọ̀làrọ̀ tó lójú tó nímú tó ń dìtẹ̀ mara àdúgbò wípé ogun ó dé àánú wọn ṣe mí tábítàbí òsì kò sí ṣùgbọ́n ń bẹ ogun bá dé àárọ̀ ńlá ti ìbọn ọ̀tẹ̀ lọ mo ti dé láì bèrè àríkógun ó tó dé nínú ó dà pé fújì dàbí ẹ̀sán láti kọ́ ìwé dà bẹ́ẹ̀ ó dà bí explosion láti kọ́ ìyẹn ẹ wo kírètì wọn fún wọn wọ́n kọ́ nìkan ní rẹ́kọ̀dù kan ní bàbá wa Ògúndé wípé o Ọlọ́run kó dẹ́rẹ̀ nígbà tó pé bàbá Ògúndé sọ̀rọ̀ wọ́n ní kọ́lọ́ tó bẹ̀ bàbá Ògúndé o ó ní Yorùbá yoyoyo bí náàlẹ́ o Yorùbá rúru bí wọ́n jẹ́ ká mọ̀ pé bàbá Ògúndé ló kọ orin Yorùbá yoyoyo bí náàlẹ́ àwọn tí sí òní ṣe bẹ́ẹ̀. wọ́n kàn máa mọ̀ kọ́ ìjọ tí Professor Adéwálé Àyùbá tí wọ́n kọrin pé ìyálé eléyìí ẹ̀wẹ̀ so òdòdó kan bẹ lágbàlá tá a fẹ́ já ọmọdé ìdá ṣé wọ́n júbà ètò lórin àwọn kan kọ tiẹ́. bàbá ìṣòro látúndí lé lórin bàbá lẹ́gbàá tí wọ́n ṣe gbà bí bàbá wa náà ni. bó ń bàbá lè gbà ṣe kọ́. ìyálé eléyìí ẹ̀wẹ̀ so ẹ rò pé àwọn á máa fa kí ní ìgòdì wọn yẹn bàbá ló ní orin lórí lọ́wọ́ lè. nínú ọlọ́pàá ti kọ́ ọ̀tọ̀ tá a bá ń yẹ ká ní fura tá a bá ń sàlẹ̀ ẹ́ nílọ tá a bá ń sàlẹ̀ títí bàbá dé kọ̀ọ̀rọ̀ ká fura ṣé Professor Adéwálé Àyùbá ṣé wọ́n ṣèbà bàbá ni wọ́n ṣèbà àwọn tó tún kéré síra wọn a tó máa lórí ara wọn àwọn ẹni tó dàgbà láyé dáwà yóò tún lórí àwọn tó kéré tó kéré sí i bẹ́ẹ̀ ni. wọn a tó lò ó. àwọn tó ti lórúkọ wọn á tó lórí ẹni tí ò ní. ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà tó wá ti wá wáyé bẹ́ẹ̀ wọn ò ní mẹni tó kọ́ ẹni tí ó jẹ́rẹ̀ tí mo ti wá sẹ́gbà tó Abbas Akande Obesere pápá tí wọ́n kọrin tí mo kọ́ lẹ́kọ̀ọ́ Dambo tó mú wálé ṣé wọ́n ṣèbà iná ọmọ wúrà ni ṣùgbọ́n ẹ̀jí ìwò tó Obesere là wá òun làwọn máa rí bíi pé ẹ̀fọn Obesere tó kọ ọkàn báyìí ilé ayé tẹ̀lé yẹn dàbí pápá ìṣeré tó ní kálukú wá ń ṣe tiẹ̀ gẹ́gẹ́ bá ṣe rán olórin kan ni wọ́n ló ní olórin kan ni wọ́n ló kọ́ ẹ jẹ́ ká wo bẹ̀yẹn Alhaji Rasheed Ayinde Merengue nìbàdàn wọ́n kọrin a sì gbẹ́lẹ́ bàbá nìkan ní sáyìnlá ṣùgbọ́n nítorí wípé inú Rasheed Ayinde kọ́kọ́ dùn mọ́ pé ọlọ́run ọmọ ṣeun ọ̀rẹ́ mi Fatai Ajani Bantale akéwìdé lẹ́kọ̀ọ́ first track ẹ̀ kan nígbà tí General Sani Abacha kú first track tó kọ́kọ́ kọ gbẹgbẹgbẹ bó ṣe kọ́ gbẹgbẹgbẹ ní àgbà akéwì kan lò ṣùgbọ́n o àwọn ìsìnkú Àyìndé Barrister ó ti tú gbogbo lórí ilẹ̀ ó dẹ̀ ti fún wa ní opportunity láti lo orin ara pé ìwọ náà bá gbogbo tó kó pè lórí náà ó bá láyé rẹ̀ ni kò sẹ́ni tó ní. mo bá lẹ́nu ẹnìkan ni. ni wọ́n ṣe sọ nínú bí inú Barry Wonder ni wọ́n ti sọ nìyẹn Barry Wonder náà ló máa jẹ́ pé ta ló gbórin wá sáyé o kò sẹ́ni tó mórin wá sáyé nígbà ayé àná bí òjíṣẹ́ ni wọ́n ti ń kọrin àwọn èèyàn gidi àwọn Fàṣásí pẹ̀lú mọ̀ ibi o ni wọ́n ti ń kọrin èèyàn àná bí ní tiwọn ẹ̀bùn ọlọ́run òkè tààlà adélé ayé laba awáwá wò kọrin nílé Àyìndé
ní music tíátà ní Àyìndé níbi tó rin pé ti ń mì níkùn dá nǹkan gbọ́n mórin tó gbafẹ́ nítorí nígbà tí Àlàdí Àgbà kọrin wọ́n àtàkì wọn wípé orin Àyìnlá Ọmọwúrà ni wọ́n kọ níbi tí wọ́n ti kọrin pé ẹyẹ léṣe bẹ́ẹ̀ orin ìgbẹ̀rẹ̀ ó jáde nílé ó ń fò lọ ó tẹ̀lé àjíkọgbà orin ó wọnú ilé ó lọ fapákùnrin àdídùn wá ká mi mọ́lé mo kẹ́yẹlé káàbọ̀ mo mú gègé adùn mo ṣẹyẹlé dàdún mo gbé mi mo dò òrìṣà Àyìndé ti kọ wọ́n ní orin Àyìnlá Ọmọwúrà ni tẹ́ bá dẹ̀ lọ wọnú àwọn live play táyìnlá ṣe Àyìnlá ò lórí ẹ nínú rẹ́kọ̀dù bóyá wọn àti ìráyè lò tán fi kú àmọ́ tẹ́ bá lọ wo ìyẹn ẹ bá orin ìyẹn nínú live Àyìnlá Ọmọwúrà mi wàá lè sọ bóyá Àyìnlá ló lórin bóyá Barrister ló ní. báwo ni orin Àyìnlá ṣe kọ́. bí wọ́n ṣe kọ́ lẹ́nu ni bọ̀ nínú live ní sẹ́yìn pé live nígbà mi a máa hó díẹ̀ díẹ̀ torí wọn tí ìrọ́gbọ́n ó dín òye dáńgbà yẹn ó wọ́n máa gbọ́ ariwo káàkiri gbọ́ Àyìnlá sọ fún Àlàdí Àgbà wípé Àyìndé kí o má ṣe jẹun gbọ́ pé wọ́n jí ẹ lórin lò kò jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ apárá wo ni ẹ̀bá máa gbéra sánlẹ̀ níwájú wa tó bá ṣe pẹ́ gbéraga ní Ìbàdàn àrùn dúdẹ̀kọ̀ ọ̀gùn lọ́wọ́ ọ̀gùn lòun ṣe fújì ní gbòòrò ó ń fọwọ́ yọ òkúta bọ̀ ẹ̀yin ìmọ̀ pé ká tó pẹlẹ́dẹ̀ ẹsẹ̀ àpé ká tó pajá ẹsẹ̀ àpé mẹ́ta ẹni bá fẹ́ wọlé odò á ṣe tutù torí wọ́n ní Barrister àtàkì wọn pé Àyìnlá kọrin òun àwọn ẹ̀sọ́ pé Barrister fẹ́ kọrin Àyìnlá tó Barrister kó wá tu owó lẹ̀ pé ẹ̀rọ kò sẹ́ni tó mú ni wá sáyé so ó ti wá pọ̀ níbi wípé àfẹ́ dá ẹni tó ní ògidì orin ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ làwọn kan náà jà pé orin mi ni o orin mi ó jí ẹ bá tẹ ọmọdé sọ pé wàhálà yẹn ó ti ẹ̀ ó lè yarí tẹ bá orin ẹ̀ máa ní orin mi ni ó lọ rí mix ẹ̀ orin mi ni ó lọ rí package ẹ̀ ó ń mú káàdì mi ni kò tún kí mi ó fi sórí ire. ẹ ṣe gan ni ó fi hàn wípé agbárí ni láìbìrì mọ yín ọgbọ́n yín yẹn kò ní jọba láṣẹ Ọlọ́run làákàyè tí Ẹlẹ́dàá fún yín yóò túbọ̀ máa gbòòrò sí ni tábà ní ká wò yàtọ̀ sí pé wọ́n ń forin búra wọn àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ nígbà yẹn bíi kí wọ́n dágbó eré kí wọ́n fẹ́ máa ṣeré kí ìrìnṣẹ́ wa paná wọ́n gbà pé nítorí ìbọn pè ní malfunction kan ní ti ń ṣẹlẹ̀ ọwọ́ ayé kan bẹ́ẹ̀ wọ́n lè tọ́ ọ̀bọ̀ tí ẹ ti gbówó ẹ̀ tàbí ìfarahàn ní àwọn orin wọ̀nyẹn. mo ti rí rí tí wọ́n bá lè sọ wípé irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lágbo eléré kì í ṣe nígbà tí erédèrè ká máa lo speaker lo microphone ló bẹ̀rẹ̀ o ó ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká lọ wo ìwé ìtàn aládùn kan eégún aláré tí bàbá Láwùyí Ògúnníran kọ nígbà tí Ọ̀jẹ́ládé àbí Ọ̀jẹ́lárìnàká ọmọ Ọ̀jẹ́ládé ọmọ Ọ̀jẹ́lárìnàká eégún aláré adékókó létí aṣọ tó ṣerédé ìlú kan wọ́n dán tí Yorùbá ń pè ní pé wọ́n dán ni pé wọ́n lo agbára àwọn bàbá kan láti fi dán wò ó máa ń chẹ́ẹ̀nì gẹ́gẹ́ bí òpìdán yóò dẹ̀kùn ó wá di òjòlá ó di òjòlá yẹn ni kò lè bèèrè padà wọn ó dà tó sì fẹ́ wà mẹ́tò bí ọdún mẹ́ta tó fi wà nínú kìnìyàn tó sì wà létí odò mẹ́tò yẹn pé ibẹ̀ ló ń gbé ibẹ̀ ló ń sùn ọlọ́run ìgbẹ́ kan pàtó padà rí olùtúsílẹ̀ now agbára tó wà ń gbà yẹn ó wàdí sí inú ọ̀hún ẹni tó bá lóògùn òjẹ́ eléyìí tí wọ́n sàfún ní òtí di original o torí pé tí ò bá sí agbára yẹn ni kò ní sẹ́ni tí ó máa lọ gbàdúrà ní gbogbo àpé ọlọ́mọdé owó tẹ̀mí ṣé tó wá jẹ́ pé gbogbo ayé ló mọ̀ ṣiṣẹ́ rere tó jẹ́ pé gbogbo eré tó wà nígbó rere ni ṣé kí láàbù ọmọ gbàdúrà pé ká mọ̀ bọ̀ sọ́wọ́ ọ̀tá kí náà ń bẹ̀rẹ̀ kí wọ́n fi nǹkan sínú oúnjẹ fún wa fún kí ló tó yìí gbogbo máa ṣe àwọn oògùn tá a fi lè pèkú tẹ́pẹ́ máa ní ẹ má fi kán ní májèlé o so irú àwọn agbára yẹn náà wà lọ́wọ́ àwọn bàbá tí wọ́n morúkọ táwọn irinṣẹ́ yẹn ń jẹ́ tí wọ́n sì pé wọ́n á ní wọ́n ti lágàdàgodo wọ́n máa ń wí dẹ̀ náà ni o ṣùgbọ́n asá ti rí e torí ẹ̀ ló ṣe jẹ́ pé látìgbà tí nǹkan yẹn ti wáyé látàyé àwọn alárìnjó eléégún alápidánrìn náà ni ìbá ti wà ló sì jẹ́ kí ìbá ó wúlò ló sì jẹ́ pé tẹ́ ẹ bá rí i pé
nísìnyí tí nígbà kan tí ẹ bá títí láìpẹ́ yìí mo sẹ́ǹsì lágbo aláàjì Wàsáìdé nídìí gbogbo tálájì Wàsáìdé bá dé gbogbo lónìí tó fẹ́ kọrin lónìí fún bí 15 minutes wọ́n fi káró sọ̀lá ìlú bàbá mi ni mo wà yìí wọ́n máa ń ṣe rédíò tó ti lé ọmọ ìpínlẹ̀ Ọ̀tá wà torí pé wọ́n láìpẹ́ orin bàbá yẹn wọ́n á máa ṣèbà wọ́n á máa júbà rẹ̀ tí ẹ bá wá dé ìlú kan tó lórí kan bá wá pè ìlú kan tó bá máa dé ìlú yẹn gbàrà báyìí àwọn àgbélérò kọ̀ọ̀kan ọmọ béèrè ẹ̀dá onífújì wo ló wà nílùú yìí o alápàdà ló wà lóyún wọ́n ti kọ orúkọ rẹ̀ fún tó bá ti ń débẹ̀ ni wọ́n ti mọ̀ kí ni wọ́n ti máa pé à bàbá wa ajúbà lọ́wọ́ yín ìlú kìnnìkanra wà yìí ìlú kìnnìkanra dé yìí ìgbà ṣíṣe ní máa jẹ́ kínú àwọn ẹni ibi ó rọ̀ kó lè rí lè mọ́ lè jó lórí tí ó kàn jẹ́ pé tó sàn ní àwọn agbára yẹn lọ́wọ́ tó bá ti gbọ́ pé wọ́n júbà òun inú rẹ̀ ó dùn lẹ́yìn pé táwọn olórin bá dé ìlú kan tá bá júbà olórin tán wọ́n jùbọ́ àwọn àjẹ́ ẹbẹ̀ wọ́n jùbọ́ àwọn oṣó ẹbẹ̀ àwọn ẹlẹ́bọ lóògùn ẹbẹ̀ àwọn aláàbá ẹbẹ̀ wọ́n jùbọ́ àwọn ọmọ ìgboro wọ́n jùbọ́ ọmọ ìgboro rẹ lọ tó o bá jùbọ́ ọmọ ìgboro dáadáa pé ládùúgbò táwa yìí oríta bíi abẹ́ẹ̀gì àánú lábẹ́ẹ̀gì ní King of Boys tó dákọ̀ èyí gbà hàn wọ́n ti láìkì ẹ̀ pa nígbà tó bá lọ bí ẹgbẹ́ ti mú 20 ló bá mú 10 nílẹ̀ ó faragbàgbà ó tiẹ̀ kí wá ńgbà tó dé ibo kan dábò kan bẹ̀rẹ̀ sí jábọ́ lọ òun ní lọ lọ́fẹ̀ẹ́ o Alhaji Wasiu Pasuma ó ní wọ́n lọ ṣe ní ìgbìyànjú a lọ wọ́n gba bàtà ẹsẹ̀ kan iṣẹ́ star nìyẹn gbàtà máa padà wá wọ́n ti ń láìkì wá òun náà kí àwọn èèyàn ní ibẹ̀ nítójú àwọn eléré yẹn rí kò kéré agbára tí àwọn bàbá yẹn ló ń gbà yẹn ó wà dé sí o ṣùgbọ́n ọmọ ẹja ànámọ̀ ló máa ń ríṣẹ́ ibi ṣe o tèèyàn ní tọwọ́ mi bàjẹ́ torí mo jọ́ máa dìjọ́ náà so wọ́n máa ń wà torí ẹ̀ wọ́n ti máa ń ṣèbà dáadáa. Ẹ ṣeun púpọ̀ àmọ̀rírì àwọn àlàyé yín látẹ̀kan láti kádì ẹ̀ ńlẹ̀ akéwì nìyí. Bẹ́ẹ̀ni gbogbo èèyàn ló mọ̀. Àwọn ìlú ilẹ̀ tí kí ń ṣe nípinnu láti ṣe àwọn ìwé kan jáde. Bẹ́ẹ̀ni akéwì ni mí mo sì ti sọ lórí àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ti pọ̀ dáadáa wípé mo jẹ́ akéwì tí Ọlọ́run fún lẹ́bùn tọ́lọ́run bá dẹ̀ fẹ́ fún yẹn lẹ́bùn ó máa fún tán ni o. Àwọn tí wọ́n discover ewì mi 1979 ni wọ́n discover ẹ̀ I was in primary 2 by then wọ́n discover ewì mi láti 1979 tí wọ́n discover ewì mi tí mo bẹ̀rẹ̀ sí dánúrò déwì kan dóde lọ dá eré pè 1984 ni ṣùgbọ́n tí mo gbé dórí atẹ́gùn ká máa sọ̀rọ̀ ní tẹlifíṣàn àti rédíò 1998 ni ṣe ni wípé kinní yẹn ń wá ní àwọn sáà ọ̀tọ̀ọ̀tọ̀ so gẹ́gẹ́ bí akéwì mo ti pàdé àwọn àgbààgbà akéwì torí pé bí sí àpàlà ṣe wà tó fi lé àwọn èèyàn lọ́wọ́ níṣẹ́ jùjúwà tí wọ́n fi lé àwọn èèyàn lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a bá àwọn bàbá àgbààgbà kan nínú ìdíṣẹ́ ìwé tá à ń wò wọ́n bí àwòkọ́ṣe tọ́lọ́ sì ní ká padà mọ̀ wọ́n ká padà jọ jókòó kájọ rìn kájọ jẹun kí wọ́n mọ̀ wá kí wọ́n ní fóònù nọ́mbà wa lọ́wọ́. Bàbá olóògbé Moshood Ọlárẹ̀wájú Àkànmú Adépọ̀jù ààrẹ aláṣà of Ìbàdàn là nígbà yìí wọn àgbà akéwì tèmi gbà gẹ́gẹ́ bí nọ́mbà 1 ni wọ́n kéwì ó yanjú àwa sì ń gbọ́ nígbà tá a wà ní kéékèèké nínú ìrìn àjò gbésí ayé wa á padà pàdé bàbá a jókòó sí pálọ̀ wọn a jókòó sí yàrá wọn a jọ wà nínú mọ́tò lọ Ìjẹ̀bú láti Ìbàdàn a jọ wà nínú mọ́tò láti Ìbàdàn lọ sí Èkó mo gbé wọn sórí ètò mi mo wọ stúdíò wọn mo wọn àjọ wà báyìí ni àwọn bàbá Adébáyọ̀ Àrásí omi ẹ̀kọ́ àwọn bàbá Ṣàngó tí kò lọ́yọ̀ọ́ àwọn Kúnlé ọmọ Aláàfin ọ̀run ọ̀gá wa ni wọ́n bàbá wa ni wọ́n. Ó dàbí pé Canada làwọn wà bí. Canada náà wà bàbá wa Jídé mo lóun fọlú ẹ̀kọ́ ọkọ̀ òkè. Canada làwọn náà wà. Olóògbé Adébísí Akéwì Tọ̀mí Jẹ́jẹ́ Ọláolú Agboola olóògbé Ọlọ́lá Agboola ní rédíò Lagos àwọn ọ̀gá nìyẹn àwọn Kúnlé ológun dúdú bí mi ti ẹ̀ mọ́ Kúnlé ológun dúdú ọ̀gá wa náà ni wọ́n bàbá wa náà ni wọ́n ń dìṣe ìwì àwọn bàbá wa túbọ̀ sún wọn ládàpọ̀ dé ayé kò tọ́ àwọn àgbà akéwì nìyẹn Adérójú Ògúndòkun nílùú Abẹ́òkúta àwọn bàbá wa Bọ̀ní Ayélàdé onígbà ohùn lọ́nà ọ̀fun wọn ọ̀gá wa bàbá wa ni wọ́n á lè ká tán láwọn tí wọ́n jẹ́ ọ̀gá sí wa àwọn tá a jọjọ jẹ́ bíi kájọ jẹ́rọ̀ Òṣùrù ọmọ Olúgbọ́n lẹ́kọ̀ọ́ Fàtẹ́ Àjàní Ọlásùnkànmí Bántálẹ́ Ọlámilékan Balógun Karim
ní Ajiran àti bẹ́ẹ̀ Jagun Asokòtèkèrè Abátúndé Jagun Asokòtèkèrè Ìbàdàn so àwọn ọ̀rẹ́ mi nìyẹn àwọn náà tó láwọn ọmọ náà lẹ́yìn lọ sáà tó pọ̀ ṣùgbọ́n mi ì tí ì jẹ́ kí nǹkan kan wà nílé ayé yìí tó borí ìwì lọ́dọ̀ mi. nínú iṣẹ́ ìpinnu. ìtókù mo lọ kọ́ ni à ń sọ̀rọ̀ ní tẹlifíṣàn à ń sọ̀rọ̀ ní rédíò mo lọ kọ́ ni ṣùgbọ́n pé ìwì Ọlọ́run ló fún mi lẹ́bùn ìwì mo wá fi àwọn bàbá yẹn ṣe role model mentor àríwọn à ń gbéwì wọn láàárọ̀ yìí mo ti gbé Pàkúté Ọlọ́run mo gbọ́ ọdún mọ́tò mi mo gbọ́ ọdún ilé Pàkúté Ọlọ́run so mo gbọ́ so níjọ́ tí máa pàdé Àbáláńgájá Adépọ̀jù táwọn ń sọ̀rọ̀ tá bá ti sọ̀rọ̀ máa rán wọn létí èrè tó jẹ mọ́ ọ̀sán sọ wọn ni ìwọ ọmọ yẹn ń tẹ̀lé mi púpọ̀ o wájú kò sẹ́gbẹ̀ẹ́ mi bàbá sọ bẹ́ẹ̀ fún mi so inú wa sì dùn wípé ẹ̀bùn tọ́lọ́run fún wa Bíbélì ní ẹ̀bùn rẹ yóò la ọ̀nà fún ẹ wàá sì máa jẹ nínú àwo pẹ̀lú àwọn ọba ní ìmọ̀ orí ifáàsì tó wà o ọ̀pọ̀tá náà kó wà ní Bíbélì. báwo yẹn bá fẹ́ wá wo ẹ̀yin tàbí wo àwọn ewì yín tàbí àwọn iṣẹ́ yín láyé tó dayé ayélujára yìí gbóná sí lè rí. ó wà lórí Facebook Adéṣọlá Báàkíní Adéṣọlá Báàkíní mo wà lórí Instagram @Báàkíní Global mo wà lórí TikTok Adéṣọlá Báàkíní mo wà lórí YouTube Adéṣọlá Báàkíní àti Yorùbá Àgbáyé. àwọn ibi tí wọ́n ti lè. mo wà ń bẹ̀rẹ̀ àbá. àwọn ibi tí wọ́n ti lè. a ti wà lórí àwọn rédíò káàkiri rédíò pọ̀ láwa. gbogbo ayé ló mọ̀ pé bàbá sọ̀rọ̀ pa rédíò nípínlẹ̀ Ògùn nípínlẹ̀ Èkó nípínlẹ̀ Ọ̀yọ́ àti lọ bẹ́ẹ̀ káàkiri. Adúpẹ́ pọ̀ fún ààyè tí ẹ fún àsìkò yín àmọ̀rírì ẹ̀ gan ni. àmọ̀ràn yín fáwọn tí wọ́n wá ń dìde nínú orin kíkọ ewì kíké lójú tó mọ́ lónìí. ìmọ̀ràn mi ni pé Yorùbá ní lè ṣẹbọ lè so oògùn bá a ti wá sáyé páàrí bẹ́ẹ̀ láàrin o òyìnbó ní not how far but how well gbogbo ń tá a bá fẹ́ ṣe pátápátá tí ó ti mọ́ ní àwọn nǹkan àbàwọ́n lára ẹ má jẹ́ ká ṣe o nítorí wípé ibi tọ́lọ́run rán ẹ sí ló máa jíṣẹ́ dé o ò lè go beyond ẹ̀ lórí Yorùbá Gidi TV lẹ́nu mi ṣẹ̀ṣẹ̀ ti rí mi fúngbà àkọ́kọ́ ó dẹ̀ pè mí ó béèrè nọ́mbà mi lọ́wọ́ olóòtú ó pè mí ó sì gbéṣẹ́ fún mi láti London láti America láti Canada láti Nàìjíríà tí Yorùbá Gidi ò bá dé ẹnìyẹn ò ní mọ̀ mi o ẹ jẹ́ ká ṣe gbogbo nǹkan wa pẹ̀lú ètò Ọlọ́run àtẹlẹ́ tí ó fún wa lọ́kàn balẹ̀ tẹ́rù ò ní bà wá áìdà nígbà tá a bá dàgbàdàgbà tá a bá pẹ́ ká sì bá forúkọ rere lílẹ̀ ká ṣe ìwádìí ìjìnlẹ̀ lórí tábà máa sọ ní èdè Yorùbá mi ìmìdì òyìnbó mi ìgbóyìnbó mi ìmọ̀lárúbáwá mi ìgbọ́lárúbáwá ṣùgbọ́n mo gbọ́ Yorùbá ní táwa sọ ní èdè Yorùbá tá à ní mọ̀túmọ̀ rẹ̀ tá a dẹ̀ fẹ́ sọ sí rẹ́kọ̀d àbí sí program ẹ mọ̀jà sọ wa wulẹ̀ sọ ẹ jẹ́ àwùjá díẹ̀ òyìnbó ní if you don't know it don't use it. ẹ bá wa fẹ́ wì káàdì ètò ńlẹ̀. Yorùbá Gidi rẹ̀ bí òṣùpá kárí ayé Ọlọ́run ló dá èèyàn kó ẹ lọ sí ní agbájá jẹ́ eré mi sì ń. ẹni Ọlọ́run ọba bá gbéga ẹ mọ́ fẹnu yẹpẹrẹ wọn ẹ̀dá ẹ mọ́ fi ọ̀rọ̀ ẹgbẹ́ lọ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ lórílẹ̀. Yorùbá Gidi TV níbi tá a ti ń gbọ́ àwọn èdè Yorùbá tó múná níbi tá a ti ń pàṣàmọ̀ ọ̀rọ̀ àwọn èdè wa ó lágbára ó jẹ́ bí iná ni àwọn ọ̀rọ̀ kọ́ńbọ́kọ́ńbọ́ ọ̀rọ̀ kọ́ńdúkọ́ńdù àwọn ọ̀rọ̀ pàpàpà bí ẹni gbálùú bàtà lójú eléré orí ìtàgé olórin ìbílẹ̀ wa ìwọṣọ wa ìdẹ̀ń wa ìpòwe ìsọ̀rọ̀ ìṣẹ̀nà Yorùbá Gidi ló ń làṣà Yorùbá Gidi ló ń lè ètò Yorùbá Gidi ló sì ní àyẹ́sí ẹ máa polówó ọjà lórí ẹ̀ ajé a máa bugbá yín jẹ ẹ̀yin ò ní kú èmi ò ní kú ká mọ̀ gbọ́ ọ láyọ̀ láyọ̀ Adétóyè Ṣeré mi ń jẹ́ Báàkíní nílẹ̀ Yorùbá Ìrágbìjí olókè méjì nílé wa ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń gbádùn ètò yìí Yorùbá Gidi ètò torúkọ rẹ̀ ń sọ̀rọ̀ àgbà. Orí mi sì ń wú bẹ́ẹ̀ tí ń kọrin ewì tó dùn tó dùn tó ní gbogbo mú. Olúwa ṣeun. Orí mi sì ń wú àbẹ́ẹ̀sì rí àwọn orí ní dìbò lábẹ́ ẹran. Olúwa ṣeun. Rọ́ọ̀fù. Olúwa ṣeun. Ọlákúnlé bá ti gbà lórúkọ mi títí ìgbà míì táwọn pàdé ire o. Ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é ṣá. Tọdún yìí tó ti wọlé dé o.
ọ̀wọ́n rin ọmọ aṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrán ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn ń pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làlùyọ lẹ́nu iṣẹ́ ò fẹ́ máa rí tajé ṣe kó o ṣòwò kó o bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà ò ti ń rí jẹrí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a ó máa ṣe fídíò kọ́l pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one on one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yín jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ rán wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +2349 1504 91170 tàbí +2349 1504 91169 tó fi mọ́ +2347 0318 54347 ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ̀ lè kàn sí ilé iṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ ẹ kàn sí OEA Herbs and Scrub Spices lórí Facebook @OEA_Abba lórí Instagram wẹ́bsáìtì wa ní www.oea/abba.com email address wa ní appscrubs2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olówu aláṣẹ OEA Herbs and Scrub Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èéṣẹ́. bàbá kú ọdún màmá kú ọdún gbogbo lẹ láàkì gbogbo yín láàkì láti Yorùbá Gidi gbogbo yín láàkì o láti Yorùbá Gidi ẹ kú ọdún o. ọdọọdún ní sápòrú ọdọọdún làgbàgbà ń rú ọdọọdún làgbàgbà ń rú ọdún tuntun ìgbéga tuntun àlàáfíà ìdàgbàsókè àìkú baálẹ̀ ọ̀rọ̀ làwa ń fẹ́ baálẹ̀ ọ̀rọ̀ ní tiwa. bàbá kú ọdún màmá kú ọdún gbogbo lẹ láàkì gbogbo yín láàkì láti Yorùbá Gidi gbogbo yín láàkì o láti Yorùbá Gidi ẹ kú ọdún o. Ọlákúnlé mo dé ọmọ yẹn ti dé gbogbo ọmọ Yorùbá ẹ ṣeun púpọ̀ ìfẹ́ tí ẹ ní ga mo mọ̀re o ìfẹ́ tí ẹ ní ga mo mọ̀re ẹ̀yin ṣálọ́ Ọlọ́run lò fún wa lórí ìkànnì wa Yorùbá Gidi. gbogbo yín láàkì ibi tẹ́tí mọ́wọ́ kò máa ní tán bẹ̀ àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀ ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun gan ẹ̀yin ti Amẹ́ríkà ẹ̀yin ti London ẹ̀yin ti Canada ẹ̀yin ti Germany gbogbo diaspora ẹ ṣeun gan. bàbá kú ọdún màmá kú ọdún gbogbo lẹ láàkì gbogbo yín láàkì láti Yorùbá Gidi gbogbo yín láàkì o láti Yorùbá Gidi ẹ kú ọdún o. àṣebà ọba tó láyé o ìbà Olódùmarè ọba mi àríra aláàbẹ̀sílù kiri bí àjèrè ọba tó dá wá sí o mẹ́bọ̀hún gangan la dúpẹ́ fún Yorùbá Gidi máa ń dúpẹ́ o ibi ẹ̀sìn wá dé lónìí ó kọjá òye ta wá gan adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ pẹ́ òkun. ẹ̀yin tí wà nílé lóko adúpẹ́ gan ni o fún àdúró tí akínyìn o èèyàn bíi ti ń ṣọ̀wọ́n ọlọ́ngbọ́ ẹ̀yin lè jìká tí ò jẹ́ ká ṣọ́bọ̀ àṣẹ iṣẹ́ àmọ́dún kójú máa rọ́dún ká má rogun wàhálà kájọ fáyọṣẹ dùn pẹ̀lú ire owó ọmọ àtẹ̀mí gígùn. bàbá kú ọdún màmá kú ọdún gbogbo lẹ láàkì gbogbo yín láàkì láti Yorùbá Gidi gbogbo yín láàkì o láti Yorùbá Gidi ẹ kú ọdún o. bàbá kú ọdún màmá kú ọdún gbogbo lẹ láàkì gbogbo yín láàkì láti Yorùbá Gidi ẹ kú ọdún o. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo
ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.